Nílùú àṣìjọ wá láti lé ẹ ṣe ń wọlé ọ̀sẹ̀ ilé sáré o. Amina. Ìlú dáa la haramun fi taban wala haramun fi raqasat ká lè jó kò sí ìwọ̀n bẹ́ẹ̀ wala haramun fi taban ká lùlù kò sí ìwọ̀n bẹ́ẹ̀ malam yukhalifani ash-shar'a wa sunnah lóbi ìgbà tí méjèèjì ọba ti kọ ní súnà tànàbì àti ṣẹ̀rí àwọn àfáà gbọ̀ngàn pé àwọn àfáà kan wọ́n àwọn àfáà orí rédíò sáwọn nìkan là àfáà ni náà kan bẹ́ẹ̀ ní títẹ̀ ṣùgbọ́n àdá lóhùn ní tẹ̀sùbá dá wọn lọ gbogbo tí wọ́n sọ fọ́lọ́hún pé kò ṣe ní máa ṣe wọ́n sọ fún yàn wọ́n sọ fún yàn bí wọ́n máa sọ fọ́lọ́hún pé kọ́lọ́hún ó ṣe lọ́lọ́hún ó ṣe tí ìjà àfáà dá wọn lójú wọ́n máa sọ pé àwọn kan àfáà gbogbo ẹni wọ́n bá ti jókòó kalẹ̀ tó kóró gbọ̀ kalẹ̀ tó dé fìlà pupa ní jọ̀ǹjọ̀ǹ fìlà àbúrò fìlà adéni wọ́n gbà ń sẹ́ni nínú ilé àfáàní àgbẹ̀ àfọ̀rí rédíò tó dájọ́ ṣẹ̀ríà tó sì dènà nínú kí kálukú wọn dákọ̀ tí wọ́n dájọ́ inú fòrò lórí wọn ìdájọ́ bá a ṣe pín ogún kálukú ń yẹ lẹ́yìn wọ́n ń yẹ inú fòrò wal faraid wan miras wọ́n yẹ lẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ẹ̀mú dùn gan àfáà mi ti bẹ̀rẹ̀ wá àti láti bí 30 ọdún 50 years ago kò tí ì pínkún lórí kíṣẹ́ẹ̀dì tí ń ṣe bí 30 ọdún sábà náà ni kéèpé o kọ́ọ̀sì kan ní sínú ìparí ṣùgbọ́n kọ́ọ̀sì àwọn àfáà aláṣìírí inú ilé wọ́n ti parí ẹ̀ ṣé bí wọ́n sọ fún èèyàn bọ́lọ́ọ̀ ni wọ́n sọ fún mo kí yín púpọ̀ ìlú wa lọ ń tẹ̀lé àṣìjọ wá láti ní. Akramakumullah. Bàbá ní kò sí gangan nu kéèyàn lùlù kéèyàn jó èèyàn lè gbé bọ́dì. ó lè gbé bọ́dì ẹ̀.
bọ́dì kì í tóbi kí alára kó má lè kó dẹ̀ máa ń wọ̀n kátẹ́gùn ọ̀fẹ́ dànù ìjọ bọ́dì yẹn máa ń wọ̀n pọ́npọ́ ni irú wọn máa da yẹ́rù máa da yẹ́rù rìjálù hàn rìjálù wọ́n hùm rìjálù zọ̀hìrọ́ọ̀tì wọ́n tọrọ hùm rìjálù ghaibati wọ́n paramọ́ púpọ̀ mo kí gbogbo ẹ̀yin tó yẹ kí n kí àwa Òṣogbo kí ni àwa Òṣogbo ṣé gúrùpù ni wá bẹ́ẹ̀ ṣe gúrùpù àyẹ̀ lórí Facebook àti Twitter àbí àwa Òṣogbo ètò àṣọ ti dọ́tà ni ẹ̀yin ọmọ Òṣogbo gbogbo àwa tá a dé Òṣogbo mo kí bàbá wa lásàlátù láti ìlú Ìlọrin. Ẹni tó sọ mí lórúkọ ọmọ Ìlọrin ni ń bẹ láyé dàrọ ìlú Èkó Sheikh Abdulhamid Shuaib Agaka wọ́n tó wá Òṣogbo wọ́n wá fẹ́ àǹtí mi wọ́n sì fún mi dàda ìlú kan sì fún mi ní ilé àmọ̀ kan wọ́n ní máa sá wọ́n ní kí wọ́n á máa wọn lọ́dọ̀ àǹtí mi sì fẹ́ wọn ìyókù tí ń bẹ láàrin wọn ni wọn mọ̀ Sheikh Abdulhamid Shuaib Agaka ìyẹn ní Kánò ń bẹ láyé dàrọ ń bẹ láyé dàrọ ju ẹ̀jẹ̀ Ìlọrin ni mí ṣe ẹ ti gbọ́ mìdíìnì Ìlọrí àná wọ́n máa jẹ àwàrọ̀ ha kéwù ni wọ́n ń ké tí kéwù Ìlọrin ọ̀tá síbẹ̀ ó ti àwọn àfáà tí wọ́n láwọn lọ kéwù lẹ̀ Gàmbàrí ní Áfíríkà ìkéwù pawápọ̀ wọn kan lọ kéwù Mauritania wọn lọ kéwù ní Senegal wọn ò gbá àràfin kan Nàìjíríà àbí tí wọ́n bá dé kéwù Ìlọrin wọn lò torí ànígbàtọ̀ àwọn ọ̀gbọ́n Mauritania nù mẹ́kàn pẹ̀lú gbogbo wọn. kéwù wo ni wọ́n ń ké káàkiri tí ò sí kéwù Ìlọrin bẹ́ẹ̀ jáde wá sọ fún wa. Sheikh Adam Qiblatul Ma'arif wal Irfan wal Ulum wal Ma'lumat tẹ̀gbẹ́ kéwù ti pọ̀ jù kéwù tó bá pọ̀ jù yọ yà síbi lọ́jọ́ kí Sheikh Adam ọ̀dà wọn nǹkan ti tẹ́lẹ̀ nígbà tí Adam ọ̀dẹ nǹkan ti tẹ́lẹ̀ àbí kó kù díẹ̀ tí ó tán. Àwọn abẹ́rẹ́ ìjà àfa ní pé àfa tó kúnná approach 50 wọ́n súnmọ́ 50 lọ ní pé àfa tó kúnná kí ó ti wà lára wọn láti kéke àwọn kan là ń gbọ́ káàkiri táwọn ọmọ àti wọn ṣeré kíṣẹ́ẹ̀tì àbí tí wọ́n pèjà gbogbo àwọn àfa agbọ́ gbogbo ẹ̀ àmọ́ kò tán àwọn kan tó wà pọ̀rọ̀pọ̀rọ̀ àwọn tó súnmọ́ ẹgbẹ́ Sheikh Adam báyìí tí wọ́n súnmọ́ aṣọ wọn tí wọ́n fún aṣọ wọn mú tí wọ́n jókòó síbi tí Sheikh Adam jókòó sí àwọn tó ń sọ̀kọ̀ kan fún wa tí ò sínú díwáànù dọkumẹ́ntì láìfù wọn tí ò sí níbẹ̀. mo kí n púpọ̀ bàbá wa Sheikh alásàlátù almudir alkhalifa láti ìlú Ìlọrin ahlan wa sahlan. àní mẹ́rin la tas'al. عن المصطفى لا تسأل وقصير عمة دينا لما نالوا به صاب ما صابوا. láàrin tí wọ́n dùn láyé lólówó nígbà pé gbogbo táwọn fẹ́ ṣe láyé lówó ti surprise ẹ̀ owó ti bí abùkátà rẹ̀ àmọ́ nínú odò táwọn kan odò tó wọn ẹni ọmọ tọ́lọ̀ ń pè wọn lókè lọ́hùn tọ́wọ́n pé kì í sáyé yìí nìkan ó sì mọ tọ́lọ̀ ń pè wọn lẹ́yìn àáfàá ni inú àwọn àáfàá máa dòjò lówó lọ. lẹ́bi ní ẹ̀hún tí wọ́n gbé kọ̀ọ̀kan ìwà wọn kò sí tó yá àáfàá kankan lára tó dùn mọ́ ní ju kí ọmọ rẹ̀ kó jà fà. ní kí n ṣe kọ́lẹ̀ ọmọ rẹ̀ jólówó èmi ní ọmọ bá àbájólówó ọlọ́run kẹfẹ́ sí mi rébùhùn àwọn náflò amribuhatu ribatu tijaro ajeri ọjà nígbà tí rojú owó tán
sọmọ yìí ti dá àfa àmọ́ ti rújú owó yóò ní lárí ò ní lárí ló bá wọ ọlọ́run ní kó ṣe mẹ́. Anil Mustafa mo kí la tas'al wa busir ayyumatan. Mo kí ṣe òní ṣíṣe láti Port Harcourt. Ẹ̀gbọ́n mi ni wọ́n ọmọ inú ilé kan náà ni wá. Bóyá mi ò sọ ń darí olùmọ̀sọ̀rọ̀ yìí ọmọ ìyá dúdú ni wọ́n. Àwọn ilé ìyá dúdú ni ìbílẹ̀. Bá mi ni wọ́n o. Anil Mustafa la tas'al mo kí olóṣè. wa busir ayyumatan. Sirru Baghdad. Mo kí ṣe wà Al-Irawi. Mo kí bọ̀dá mi nù. Ẹ má bínú pé mo sọ pé ọmọ ilé ìyá dúdú ni mí lónìí. Wọ́n fún bàbá mi nílé kànga ni. Ilẹ̀ tẹ́mi síra lọ́wọ́ àwọn ilé kànga wọ́n ta fún mi ni. Wọ́n ò pè mí pé kájọ máa ṣe mí tẹ́lẹ̀. Tí a gbé mi sọmọ ilé wọn nù. Àrí bàbá mi ni wọ́n wà wọ́n ti fún mi ńlẹ̀ pé kí n wọ́n ti gbowó wọn tó pé torí pé ó ṣeé ṣe káwọn èèyàn lọ kọ́kọ́ mọ́ àfáà kan ò sì ralẹ̀ rí ẹ lọ bí eléèrè gbogbo àwọn àfáà tí wọ́n ní rárí ẹnìkan ọ̀rá lẹ́nu àwọn pàtàkì jùlọ tí ó jẹ́ tàṣíṣù madrasa wọ́n fẹ́ dá lé pé rẹ̀ kó kówó káàsì kalẹ̀ rí láíláí díẹ̀díẹ̀ ní ọmọ sẹ́ ọdún méje ni mo iṣan púlọ̀tì kan tí mo fi kọ́mọ́jáṣí àbí ọdún kẹjọ ni mo tó sanwó ti kíláàsì kan tí mo kọ́ tẹ́ náà gani kí ló dé ó yẹ pé mo bí ẹ bá wá ṣe wà nígbà tá lọ́dún mo lè ń kó owó lọ ọ̀dọ́ wọn ẹ bá ń dúpẹ́ tí wọ́n gbà bẹ́ẹ̀ lọ́wọ́ mi. Anil Mustafa la tas'al wa busir ayyumatan. Mo kí púpọ̀ ẹ̀gbọ́n mi púpọ̀ ni wọ́n. Ọlọ́run bá ṣe dáadáa fún yín. Àmín. Mo wá kí ẹ̀yin ìyá wa mo kí ẹ̀yin bàbá wa mo wá kí ìyá ọmọ a'udhu billahi mo kí Sheikh wa Habibullah Al-Alori ẹ̀dàgbọ́n wọn bìnrin Al-Alori làwọn pè wọ́n ní Òṣogbo àbí Al-Alori rajulun salih tí ẹ bá sọ pé èèyàn rẹ lòun afẹ́ máa rí níbi kárí tí ẹ bá wá sọ fún wa pé èèyàn rẹ lòun muridu minhu tabassum afẹ́ kọ́ máa rẹ́rìn kí ni mẹ́rin kọ́ máa jáde lẹ́yìn rẹ̀. Bàbá lẹ́yìn rẹ̀ ni afẹ́ máa rẹ́rìn lẹ́nu rẹ̀ ẹsẹ̀ kọ́ máa kanjú kóńgò. Èèyàn wá sọ fún wa pé èèyàn rẹ lòun èmi kàn rẹ́rìn ni inú rẹ̀ ò dáa nù inú rẹ̀ kò dáa rárá. Mo kí Sheikh Al-Alori rajulun salih attribute àbí qualitative adject tí mo lè fi qualify wọn nìyẹn rajulun salih. Kùránì ọmọ kó tó pè é ní rajulun salih ó tún wọn kó tó sọ yìí pé ní lasta bi salih àmọ́ kó tó ṣàdúrà kó tó gbà pé rabbi ij'alni mina salihin kó tó jìnnà ìdí wọn máa lù nínú máwọn kan. Mo kí Sheikh Habibullah Al-Alori wọ́n kí Sheikh Qati'un Nas ọ̀gbìn máa bí mi wọ́n kí kẹ̀kẹ́ kan máa fún báwọn. tó bá fi mú èèyàn tó bá fi wẹ̀ láàárọ̀ kùtùkùtù tó wọṣọ tó rùn kí n lọ́jà fún ó mójútó kí ni ìrìn. Ó mójútó sẹ́yìn. mójútó sẹ́yìn kí ni ó mójútó sẹ́yìn. Iyakumullah. àbí. Anil mari la tas'al. Ó sì wá kọ bí owó kan ó pín sọ́nà mẹ́ta ọ̀kan dínwó ọ̀kan ó ní nǹkan fi wọ̀n ó wá lọ́jà fún tí ò mójútó sẹ́yìn rẹ̀ ni. Ó tẹ àwọn agolo kan lẹ́gbẹ̀ẹ́. mójútó sẹ́yìn rẹ̀. Ba'da al-isti'adha wal-basmala mo kí àlùfáà wa bàbá ọlọ́mọ rajulun salihun wallahi ìyá dáadáa ń bẹ nínú ayé àmọ́ wọn ò pọ̀ àdáwò tó wà bẹ́ẹ̀ nù èèyàn burúkú ti pọ̀ jù nínú ayé àmọ́ wọn ẹ̀ dá wọn mọ̀
lẹ́yìn màá dá wọn mọ̀ dá wọn mọ̀ dá wọn mọ̀ ìmọ̀tẹ́ bá ti ànábì ní al-mar'u ma'a man ahabba ǹjẹ́ bá ti ní lẹ́gbẹ̀ẹ́ ní ìran rí sẹ́yìn nìyẹn ó lè má dáa sẹ́lómi lẹ́wọ̀n tó wà ń bẹ ni Abubakar ẹ̀dá kan yìí Abubakar ló mẹ́rin lọ́wọ́ ànábì pé adkhulul janna adkhulul janna bẹ́ẹ̀ lọ́wọ́ ànábì pé ṣé ń wọ àlùjánnà ànábì ní na'am ànábì ní bẹ́ẹ̀ ó lè ní àti tání ànábì ní al-mar'u ma'a man ahabba ó rọrùn gbogbo ayé rí ọ pé mi lọ fẹ́ràn jù ṣùgbọ́n rọrùn tá a bá béèrè lọ́kàn rẹ̀ kọ́ mọ́ fẹ́ràn yìí ọmọ nìyẹn wà ní jẹ́nà pẹ̀lú ẹ̀kọ́ fẹ́ tiẹ̀ mo kí sẹ́fù wa bàbá ọlọ́mọ wà dúró tì mo kí gbogbo àwọn àyà wa mo sì kí àwọn bàbá wa ọlọ́mọ wà dúró tì. àmín. bàdà ní sìtàrà wal basmala kí n kí àyà kan. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقكم وإياكم إن قتلهم كان خطئا كبيرا ولا تقتلوا أولادكم خشية إملاق. كده القرآن يقول إملاق أولا ماذا؟ أولا ما ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطئا كبيرا. كده القرآن يقول إملاق إملاق القرآن يقول mention كلمة يلامج مرتان في القرآن. الله. ó pè lẹ́ẹ̀mejì nínú Al-Qur'an kẹ́hìn pé ní ìmọ̀lá shiddatul faqr kárò pààrọ̀ owó tọ́mọ kámẹ́rì tọ́ ìyẹn pọ̀ ní àwọn àfáà o ńlárò pé àrò owó tọ́mọ kí ni báárà tá ń gbà kí lọ ká aláṣẹ níyàwó méjì oníyàwó mẹ́ta bẹ́ẹ̀ ni ó ń tọ́ ká gbogbo ẹ̀ tó jù bẹ́ẹ̀ lọ láyé àtọ̀run òun là búà. الدعاء سيف للمؤمن الدعاء نتائج الأبرار نتائج الأبرار والصالحين أبا في بك الله سبحانه كارو باكورو توم شدة الفقر والفقد يسمى الإملاق ìpani kankan kátó bọlẹ̀ kámẹ́rì kankan kágbé abẹ́ awọ wò tọ́lá àfáà ní ọkùnrin bàbá ọlọ́mọ àìtẹ́kì bọ́dì tó lágbára jù nílé àná ẹ bá fi àwọn yòókù bẹ́ẹ̀ ni ọ̀dà ntọ́ba wù yín ọ̀sọ̀ wọn pé wọ́n gbọ́ ọdún gbọ́ wẹ̀ tọ́ba ti dé dàáfà kí lẹ ní là á bèèrè ṣùgbọ́n ọmọ àfa tó ẹ pé tẹ̀sùbá yìí bá là bá ń ṣe yàtọ̀ sí nǹkan míì ọmọ àfa kí ló fẹ́ fi aṣọ 30,000 sí nígbà iléyá kí ló fẹ́ fi sí kódà ń jẹ́ òun náà àfa àti tọ́jú ọmọ kò ní pé iléyá kọ̀la lẹ́ẹ̀tọ́ rẹ̀ ẹran ọmọ tàbí lẹ́ẹ̀tọ́ rí ẹran iléyá tàbí kẹ̀ kí iléyá ó ti kú bí oṣù kan àbí oṣù mẹ́ta kí àfa àti wọn wà á bọ̀ lẹ́ran ẹran ọdún wọn ti wá bù kọ́ máa tọ́jú kó wọn àtẹnà wọn mojú ara wọn ọ̀tán shiddatul fakri wal fakdi ọlọ́jọ́ dá fún ẹ̀ ń tẹ̀lé mi púpọ̀. ولا تقتلوا أولادكم خشية إملاق. bàbá ọlọ́mọ
kí wọ́n ṣe gbogbo ń tààrò pa àní láyé là á ní láti fi tọ́ ọmọ ṣe gbogbo ẹ̀ kò sí ń tà nàbí ọkọ wọ́n ní nasaba rasul alimajaniqa fi gazwati Khaybar wọ́n là nàbí ọ̀pàyàn rí ni àmọ́ nàbí kọ́ kiri kàtà fi jà ànábì ni ẹ̀rọ máa ń katapọ́ọ̀tù wa ẹ̀kọ́ ìní náà ni wọ́n ti ta máa wọ̀ tó fi rí ànábì wa gbógun Khaybar wọ́n lọ kọ́ ń tá a bá fi kún a fi kún ni ṣùgbọ́n kó tá a bá fi kún sọ́gbọ́dọ̀ dunu ọ̀nà yìí lọ. لا تقتلوا أولادكم ولا تقتلوا أولادكم خشية إملاق. nígbà tí àyà ìdè àbá tutù tí ká má bímọ mọ́ ni ẹni ká má bímọ kíní kan bẹ tó ń pè ní udhla àlọ́ udhla fi sharia ká súnmọ́ obìnrin ká lè withdraw method àfa àwa ń bá wa tu mọ́dà kan bẹ́ẹ̀ tó bá mọ̀ pé ọmọ oṣù mẹ́fà sí wà lọ́wọ́ ìyàwó rẹ̀ àlọ́ udhla ni mọ́dà kan bẹ́ẹ̀ àkànnà fi zamani rasul fi adi rasul mọ́dà kan bẹ́ẹ̀ torí pé ọmọ tí o fẹ́ sáré lóyún lé lóṣù mẹ́fà yẹn kí ni ìwé rẹ̀ máa pè àrùn eyín yóò máa ṣe wọ́n kọ́ ń bọ̀ láàrin àrùn eyín nítorí ọmọ àkọ́bí àti kejì kì í pẹ́ tí wọ́n fi bí wọn pọ̀ torí ìyàwó wà ní kékeré lọ́wọ́ ọkọ náà wà ní ولا تقتلوا أولادكم ولا تقتلوا أولادكم خشية إملاق. نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا. إن قتلهم كان خطأ كبيرا. tọ́mọ bá fi dé tọ́mọ bá dé tẹ́ ẹ bá ṣe ẹ̀mí ní lárímọ́ láíláí. ìdí Kùránì wí ni káàdà xìtì àn ẹbí rọ ẹ̀mí ní lárímọ́ tẹ́ ẹ bá fi ṣe tọ́mọ bá fi dé. oṣùlá mẹ́tọ̀ rẹ yọ àwa àgbàláyè pọ́bílìkì mo ti ń sọ yìí kéèyàn lo kọ́ńdọ̀m àgbàláyè ẹ má di ohun èsì ni àfọ oníṣèlú àgbàláyè kíní kan tí ó bo omi ara yín nǹkan tí ó bò ṣẹ̀rí àlàndá yìí inna qatlahum kana khit'an nítorí kì í sọ̀rọ̀ àṣìṣọ ni wọ́n fi ń sọ pé wọ́n ní ìyá ọmọ yìí ó sì rọ ọmọ yìí pa aráwọ̀ ará àjọ tí wọ́n rọ ọmọ pa torí pé ọmọ pọ̀ nílẹ̀ wọ́n sì rọ ọmọ pa wọ́n rọ kápá nú ẹ̀ gbogbo inú ilé bẹ́ẹ̀ wọ́n ń sunkún dàrú yìí nílẹ̀ àrí bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run khit'an kabira. إن قتلهم كان خطأ كبيرا. والناشئون شآتي يعملون وناشئ الفتيان منا. omi ara àfi bímọ jọ mi níjọ́ ni a máa fi ẹ̀jẹ̀ ara bímọ níjọ́ ni a máa fòógùn ara bímọ. omi ara tá a fi bímọ ń lọ ọmọ kékeré wọn náà ṣe kó lè rí fẹtẹyàn. wọ́n ń ṣe náà ṣe fẹtẹyàn mi náà. àáfà kan ní Damascus lọkọ nìyẹn ọkọ ọmọ Sheikh Zamakhshari sọ ibù tafsir al-Kashaf. wọ́n ń ṣe náà ṣe fẹtẹyàn mi náà. bàbá ìyá bàbá ọmọ tòní àti ìyá ọmọ omi ara ni wọ́n fi ń bímọ báyìí wọ́n bá pẹ́ díẹ̀ tí èjì ẹ bá lọ bí 40-50 wọ́n máa fi di ara bímọ. ìgbà yẹn wọn ò ní fẹ́ kọ́ ọmọ lọ bí kankan irú wọn ṣe bímọ ní ìsìn wọn fẹ́ kọ́ ọmọ lọ gbọ́dọ̀ bàbá wọn àgbọ́dọ̀ ìyá wọn ó yẹ máa lọ kọ́ lọ gbọ́dọ̀ ìgbọ́n mi kan nítorí kíni èyí ìfẹ̀jẹ̀ ara bímọ tó bá ti ń fẹ̀jẹ̀ ara bímọ ní ìsìn kò ní fẹ́ kọ́ ọmọ lọ bí kankan yọ ọmọ wọn mọ̀ á sọ ọdún nílé bàbá rẹ lọ́dọ̀ nígbà tó bá wáyé ọmọ wọn àmọ́ fi bàbá yóò wá fi òògùn ara bímọ ọmọ ọ̀dọ̀ rẹ̀ ni ó ti yè àwọn ọmọdé máa fọ́ra lórí kéékèèké ń jọ tí bàbá bá papòdà ní wọ́n ní tàbí eléyìí ní bàbá wọn tàbí eléyìí tọ́kàn kọ́tọ́ jọ bàbá wọn lórí ẹ̀ mọ̀ ń gbọ́ wọn ni bàbá máa lò òògùn ara ló fi bí gbà. على ما كان أودعه
Imam Muhammad Ismail al-Bukhari Sheikh Buhari tẹ̀ máa ń gbìn àwọn dé ní fáwùjù al-qarnu al-thalis ba'da al-hijra awwala wafati ar-rasul wọ́n dé ní qarnu the 3rd century àwọn dé ní qarnu tiwọn ibẹ̀ l'Ànábì ti parí ọ̀rọ̀ k'Ànábì ní khayru ummati qarni walladhina yalunahum walladhina yalunahum walladhina yalunahum bi ihsan ìsáàlì ní kẹta wọn làwọn Sheikh Imamu Bukhari Sheikh Ismail Sheikh Muhammadu ló kọrin Ibn Ismail ní bàbá tó bí al-Bukhari ní ìlú tí wọ́n bí ẹ sí ìlú tí ó ti dàgbà ní Naisaburi bàbá rẹ̀ bí àbí ìyá tó bí ó bí ní afọ́jú ó sì lọ́jọ́ mẹ́rin ó lọ́jọ́ márùn-ún lórí afọ́jú tí ò ní ìyá rẹ̀ wá gbà lórí wọn wá ṣàdúrà fún fàftáhà ànhà àìnáà fàftáhà ànhà àìnáà lójú ẹ̀ méjèèjì bá là Ìmáàmù Buhari ọ̀padà fọ́jú tó fi kú sọ àdúrà òbí ń gbà lórí ọmọ náà fi gbà lórí ọmọ kì í ṣàdúrà ẹ̀gbọ́n rẹ̀ kì í ṣàdúrà àbúrò òbí bí ẹ̀gbọ́n bàbá kò lè fẹ́ràn ọmọ rẹ̀ tó bí òun láíláí. وللناس فتيان منا على ما كان أودعه أبوه على ما كان أودعه أبوه وما دان الفتى يجين لكن بعودة التداين أبوه. Abẹ́rẹ́ lọ́wọ́ àyà ọmọ pé bóòlù àṣẹ fún ọmọ lọ́yàn funfun tí ń bẹ́ẹ̀ ẹ̀jí ń mú tán torí pé ní àfa àláwọ̀ ẹ̀ lójú máa sọ̀rọ̀ tọ́jú báyìí dábàá ti gbowó gbogbo kìíní tá a bá fẹ́ gba owó ọpẹ́ àbí fáwọn tá a bá máa lọ sí tí mo sáfà mi ń sọ̀rọ̀ tó báyìí mọ́ sọ̀rọ̀ nígbà tí òwúlò fún òun gan tó pè àgàn ń dáná lọ́wọ́ ìkejì ó ń lọ ẹnìkan tí ó fún ní ẹ́ńfílọ́pù 10,000 ní dáná njẹ́ ọ̀sàgbàdo bó bá ti wù nú àwẹ̀ ni kó wá gbọ́ tàbí sí bí ọ̀bá wá gbọ́ nínú mọ̀ kó sá máa kírun àwọn tí ọ̀sà wà lìjẹ́ náà àbí àjànàtò lè wọlé àwọ̀wọ̀ ń tíya àjànàtò nàáyìn àjànàtò àdùn ìta àwọ̀ nù ìrìn àwọ̀wọ̀ ń tíya àbí ọ̀fẹ́ ìgbà lìjẹ́ náà ọ̀fẹ́ ìrí bákan náà ni wọ́n ní mẹ́rin wà báyìí mẹ́rin náà wà báyìí omi ẹ̀rọ kan fẹ́ wà láàrin wọ́n tán tó kàn wà ń bẹ̀ náà nù. tó a béèrè lọ́wọ́ ìyá ọmọ gbígbé bóun ìyá ọmọ sì fún ọmọ lọ́yàn yóò wá fún ọmọ lọ́yàn funfun tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò fún tí ó gbẹ yóò fún tán yóò wá tó kú kékeré kan tí ò white tán ó tún máa mú ń lọ́ máa fi máa lágbára ẹ mọ̀ ní tí ó máa sáré mi mú rú ẹ̀ o mú rú rẹ̀ ẹ mú rú rẹ̀ yóò gbà fún ẹ̀yìn ẹ̀gbọ́n ìyá mo láìjẹ̀ ní tẹ́ ẹ mọ́ ta sí ara mi ẹ̀gbọ́n bàbá mi mo gbọ́dọ̀ rẹ̀ ẹ̀rọ ti rí ẹni wọ́n ti bí tẹ̀lé mi kò dúró ọ̀tán ẹni wọ́n tún bí tẹ̀lé kò dúró ṣé àgbẹ̀ mi ní mú gbòjì mọ̀ ẹ́ sí ẹni wọ́n tún bí tẹ̀lé yẹ kò dúró ọ̀tán ṣé àgbẹ̀ mi ní mà bá dùn. bàbá mi kẹ́ bàbá mi kẹ́ ní wọ́n bá mi. aláàdùn wa wà bẹ́ẹ̀ náà lọ tá a bá ti mú ní kékeré a kì í mú lágbà mọ́ lẹ́yìn ká máa fi ṣeré lágbà. àwọn kan ti ń sọ̀rọ̀ mi. èyí máa fi ṣeré ni má tún máa bọ́ ọmọ rẹ jà sí wà tọ́ ma wá dẹgbẹ́ lóru kó n bẹ́ẹ̀ náà. èyí ṣeré ni ó ti nínú òun náà máa mú ara já máa mú ara jí pépé ìta àfi ń ṣeré lágbà ọdún. ẹlòmíì fi ṣeré wá bì. àṣẹ lọ́wọ́lọ́wọ́ tọ́wọ́ bá ti wá ṣe bẹ́ẹ̀ tán tó mu yàn tán tó mu funfun yẹn tán tó mu kékeré o tó mu etí ọ̀ white tán tó wá ti mu ẹ wá gbé ọmọ ẹ wá ṣàdúrà fún. iṣẹ́ bàbá dé ọmọ gbọ́dọ̀ mójú ìyá rẹ̀ mọ́mọ́ ti wá mójú ìyá rẹ̀ kó mójú bàbá rẹ̀ jù bẹ́ẹ̀ lọ kó mójú bàbá rẹ̀ jù bẹ́ẹ̀
ẹ mọ̀ bọ́lọ̀ ní ìfọ̀mọ́ ránṣẹ́ sáwọn ọkùnrin ọmọ òye kó ṣe jẹ́ màá ní àwọn bàbá wa máa ń sọ wọn ní ìfún ìyá rẹ lọ́ọ́ jà yẹ ibùgbọ́ ló gbé tẹ́lẹ̀. ìgbóni ò bá jáde. bọ́lá sì ti wà nù ìyá ni bẹ́ẹ̀ ṣe kọjú sí mi lọ́mọ wà nù ìyá ọmọ òsì báyìí nù ìyá lọ́mọ kan ò lè lórí láyé tí máa ń bínú sí ìyá rẹ̀ kò lè rí torí ọyàn obìnrin igba àtẹyọ kan ní àtàlẹ wàwáhìd nùkọtọ àlàfáàdì yìí mẹ́ra igba àtẹyọ kan 201 ó ní ihò tó lu sí ọyàn obìnrin ẹnìkan máa sọ fún wa yìí pé ní ọyàn kan náà lájọ ọyàn kan náà ọ̀tọ̀ọ̀tọ̀ ọmọ mi kan ní bínú ní ènìyàn sẹ́yìn nìkan yìí àyè bínú olómi nìkan yìí àwọn yòókù ò béèrè mi àbí sẹ́yìn lọ́mọ ìyá ni mo ní ìbéèrè rẹ̀ tí ń gbọ́ jù èyí nígbà náà àbí. ويوسف الناس فتيان منا. ẹn tí ọlọmọ ìyá ni ọlọmọ bàbá. ọ̀nà jìn àìhá subahana rabbika. على ما